nígbà tí odidi prophetess ìyẹn wòlíì obìnrin tí ó ń pera ẹ̀ ní prophetess àánú olúwapọ̀ tó ní ìran wòlíì ló ní ewé àti egbò. Ó ní ìran wòlíì ló ní ká gbé agbada kaná ká máa jó ká máa sè ká máa fún àwọn èèyàn jẹ. Ó ní ìran wòlíì ló ní ká tú káde. Ṣe bí ẹ̀yin àgbàlagbà nílẹ̀ kóòtù òjìrè ẹ sọ pé ilé ẹni la ti ń jẹ èkúté onídodo. Ìran wòlíì ló ní ewé, ìran wòlíì ló lè gbò. Ìran wòlíì ló ń tú, ìran wòlíì ló ń dè, ìran wòlíì ló ń gbọ́ ohun ìjìnlẹ̀, ìran wòlíì ló ríran ìjìnlẹ̀. Ìran àwọn àpọ́sítélì náà rí bẹ́ẹ̀ o, bọ̀ ìran àpọ́sítélì ò níṣẹ́, àwọn kan náà ní ewé, àwọn kan náà lè gbò. Ìran gbogbo wòlíì pátá ló ní ewé, ló ní egbò, ìran wòlíì ló ń gbé agbada kaná. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa ní ilẹ̀ kóòtù òjìrè yìí, pàápàá jùlọ ní ètò ìlànà kérúbù àti séráfù wa yìí, mo sọ nínú fọ́nrán mi tó kọjá pé ṣé bí bàbá wa Mósè Orímọládé ṣé bí wọ́n ṣe lélẹ́yìí, ṣé bí àwọn màmá wa Captain Abíọ́dún ṣé bí wọ́n ṣe lélẹ́yìí, àwọn bàbá tí wọ́n ṣe títí dórí ẹni tó wà lórí ẹ̀ báyìí ṣé bí wọ́n ṣe lélẹ́yìí. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Àwa kérúbù séráfù àwa là ń tàbùkù àwọn kìrìsìtẹ́nì ẹlẹ́gbẹ́ wa tó kù. Ṣé àwọn kìrìsìtẹ́nì ẹlẹ́gbẹ́ wa tó kù ṣé wọ́n ṣerú nǹkan báyìí? Aṣọ àlàláwọ̀ à ń pariwo lójoojúmọ́, à ń gbàdúrà lójoojúmọ́ pé ẹ má jẹ́ ká tapo sí aṣọ àlà wa o, ẹ má jẹ́ kí nǹkan kan kó ṣe aṣọ àlà wa o. Bí àwọn kan bá ṣe nǹkan kan tí kì í ṣe pé ìjù aláṣọ funfun wọn ò ní rí, bí àwọn kan bá sọ nǹkan kan tí kì í ṣe ìjù aláṣọ funfun wọn ò ní sọ̀rọ̀ sí, ṣùgbọ́n ẹ jẹ́ kí ìjù aláṣọ funfun kó ṣe é. Kí ló fà tó fi rí bẹ́ẹ̀? Ṣé ká wá sọ wípé àwa kìrìsìtẹ́nì a fẹ́ sọ̀rọ̀ àwa doníṣẹ̀ṣe ni? Ṣé tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá rí fọ́nrán yìí ṣé wọn ò ní sọ pé àwọn ti sọ pé ká padà sílé? Ilé wo la fẹ́ padà sí? Ṣé a fi gbà kan kúrò nílé ni? Ṣé ẹ mọ̀ pé irú nǹkan tí prophetess àánú olúwa yìí tí wọ́n sọ yìí tí wọ́n ṣe yìí ó jẹ́ nǹkan àbùkù gbà. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Prophetess àánú olúwapọ̀ ojúgbà mi ti fún yín o. Nígbà tí mò ń wo fọ́nrán yẹn mo wò pé ṣé ẹni tó pera ẹ̀ ní wòlíì náà lélẹ́yìí? Lẹ́yìn ìgbà tẹ́yìn náà ṣe fọ́nrán yẹn tán, ìjẹ́ ṣé ẹ padà lọ wò ó, ẹ padà gbọ́ nǹkan tẹ́ ẹ sọ nínú ẹ̀? Báwo ni nǹkan tẹ́ ẹ sọ yẹn báwo ló ṣe rí lótí yín? Báwo ló ṣe rí lójú yín nígbà tẹ́ ẹ ń wò ó? Ṣé kò fẹ́ máa dàbí ìgbọ̀nsẹ̀ létí yín? Bẹ́ẹ̀ lómi bá ka kámẹ́rà síwájú báyìí tó bá sọ nǹkan gidi ayé ò ṣetán láti gbọ́, ṣùgbọ́n ìwọ tó o bá sọ ọ̀rọ̀ bóyá o kàn lérò pé jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí káàṣì fọ́ọ̀nù, o wá sọ báyìí gbà á, wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ gbé e káàkiri lọ sọ́tún lọ sósì. Mi ìbá má sọ̀rọ̀ pa ẹ̀, ṣùgbọ́n àwọn kan ló pè mí tí wọ́n táàgì mi sórí fọ́nrán tí obìnrin yìí tí wọ́n ṣe, tí wọ́n tún wá mú líǹkì yẹn tó tún wá kọ́pì ẹ̀, ó tún wá sẹ̀ǹdì ẹ̀ sí mi pé ó kódórú ọ̀rọ̀. Ṣé bí olùṣọ́ àgùntàn náà ni ẹ̀yin náà? Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube.